الرحيم إلى سماحة الدكتور الجديد الشيخ عمران عبد المجيد Eleha ọlọ́ni kí arin pẹ́sà àwọn yìí wọ́n sẹ́ndì àwọn àhàdìfì kan sí wa wọ́n sẹ́ndì kílípù yìí kan sí wa níbi tí ẹ̀ ti kó àwọn àhàdìfì kan wá láti inú Fatihul Bari so ẹni mujalladi lẹ́kẹ̀ẹ́sán ló wà ẹ wá fi gbogbo àwọn àhàdìfì yìí ẹ fi ń tú àhàdìfì Ibnatul Jawl èyí tí baba Mudu Markazi ti sọ̀rọ̀ ní parí tẹ́lẹ̀ léyìí tẹ́ fi ń sọ fún gbogbo àwọn tó wà níwájú yín pé àhàdìfì yẹn Mudu Markazi ló gbọ́ yìí tó bí wọ́n hó Allahu Akbar Allahu Akbar ìpé méjì fẹ́ yìí sọ lórí kìíní yìí kakọ́kọ́ ní pé àwọn ọmọ yìí ló post rẹ̀ kó láwọn tó sẹ́ni líkì sọ pé káwò yàtọ̀ tí bẹ láàrin àfáwà sí àfáwọn àkọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́kẹ̀jì ní pé bàtí mo wá wò mo wá rí bẹ́sẹ̀ pírẹsẹ́ntì bàbá Mudiru fún gbogbo àwọn tó wà níwájú gẹ́gẹ́ aláìmọ̀ kan àwọn èèyàn tó wà àgbàlagbà kódà sunna nabi Muhammad sallallahu alaihi wasallam ó náà nìkan kọ́mọ kékeré kó pọ́n àgbàlagbà lé èní kò ń ṣe ẹ̀rùdùn yìí àbí ṣàkṣíyà yìí mo fẹ́ bá sọ̀rọ̀ àwọn hadith tí ẹ mú wáyé ni mo ní ọ̀rọ̀ bá sọ mo fẹ́ prove pẹ̀lú mímọ̀ má sì wọ́n mustalah hadith má wọnú rijal hadith so bí àwọn hadith tẹ̀ kó wáyé mo sì jẹ́ da'if gbogbo àwọn hadith tẹ̀ kó wá àti ìtẹ̀ lórí pé yalla wa Aisha àti Hafsa àwọn náà kọ́ arábìnrin kò sọ pé a'udhu billahi mink mo fẹ́ prove pé gbogbo àwọn hadith yẹn látòkè délẹ̀ da'if gbogbo àwọn hadith tẹ̀ kó wáyé madaru rẹ̀ mẹ́ta àkọ́kọ́ tí ó bá wá látọ̀dọ̀ al-Waqidi yóò wà látọ̀dọ̀ al-Kalbi àbí kó sì wà á ń tọ̀rí kí mú kọ́tìá má ṣàlàyé lọ́dọ̀ àwọn mustalah al-hadith má sì ṣàlàyé ọ̀rọ̀ àfà lórí àwọn pípò yìí so ìsìní sọ ìní ṣàlàyé lágbàrí mi yóò dùn mí kí n máa wò nínú tíra gangan ni kí n máa fi kásíta káwọn ayé lè rí tálẹ́ni tí ó wà lórí òtítọ́ nínú àfà wa àti àfà àtìyín so ẹ̀ ń ka àwọn hadith kan ẹni tó bá ń ka àwọn hadith yẹn ó ń dákọ̀ ẹnìkan kò mọ̀ ẹgbẹ́ al-Waqidi lòún dákọ̀ mo ó ní sẹ́kọ́já sí pé bàbá dókítà ẹlẹ́mẹ́ ní tìbá lọ́sọ́dọ̀ ẹniyẹn so lẹ́yìn òkun kan láti pé àlàyé yìí tó tẹ́ àlọ́ ó dàgbà ọ̀nà tí mo lè gbà sọ Yorùbá yẹn nìyẹn ẹni tó ń ka hadith yìí fún yín ó ń dákọ̀ ẹnìkan ó ti dákọ̀ ẹnìkan àmọ́ ó ṣe kó láti pé fòdíkà tó dókítà ṣe ń tìbá lọ síbẹ̀ ó dákọ̀ lágbájá tí lágbájá yẹn tó láti pé tàbá fi rí hadith rẹ̀ matrukul hadith ni hadith rẹ̀ la yu'tabar hadith rẹ̀ da'if ni tálẹ́ ni al-Waqidi so ó kọ́ ẹ̀gẹ́gẹ́ ni Muhammadu bin Umar bin Waqid al-Aslami ó kọ̀ ẹ̀nù ni so wákì ó kọ̀ wọ́n mọ̀ sí al-Waqidi tó máa ń pè nánu al-Waqidi ó kú ní ọdún 207 nínú hijira so nǹkan tó mọ̀ gbá wá jù ó ní al-Magazi so tó máa ń sọ al-Magazi ní èdè Lárúbá wọ́n máa ń tún ní jamu al-Ghazwa al-Magazi al-Magza wọ́n máa ń tún Magza ní nǹkan tán wá sẹ́rọ̀sádàmá al-Magazi so wọ́n máa ń tún ní jamu fún al-Ghazwa wọ́n lè sọ pé al-Ghazwa al-Ghazawat àbí al-Magazi tó máa lo Magazi nínú hadithi tó ní bá ṣe tó bá ní Magazi nínú Islam wọ́n máa lo nínú hadithi ní tó máa gba àwọn ogun àwọn ma'araka àtàwọn ogun tánàbẹ̀ Muhammad já ó máa ń gba hadithi wà lórí ẹ̀ ó sì máa gba hadithi wà nípa siyar ó máa ń gba hadithi wà nípa tarikh kí wọ́n ní ìdájọ́ àwọn afálẹ̀ lórí onáni bí hadithi ẹ̀dọ̀ ayé fún wọn máa ṣe wọ́n tó wá sọ àwọn afálẹ̀ kọ́ ẹgbẹ́ muttahamun bi kathrati khata ó máa ṣe mistake púpọ̀ so wọ́n tọ́lọ pé yarwi ma la yutaba'u alayhi àwọn máa ń gba àwọn ọ̀rọ̀ wá tó wá pé àlè sí follow up fún so bàtí wọ́n sọ pé ọ̀rọ̀ àwọn afárẹ̀ lórí àbí kí wọ́n máa dákọ̀ àwọn afá kọ̀ọ̀kan tí wọ́n sọ lórí al-Imam Ahmad kí ní sọ nípa al-Waqidi tẹ́sí tọ́mọ yẹn ká àdísì rẹ̀ fún yín ó dákọ̀ Muhammad bin Umar bin àwọn sísílẹ̀ àfọgbà tí ń bá ti ká àwọn àdísì ó dákọ̀ ẹnìyẹn fún yín bóyá fọdúlà àdókòtò bóyá ẹ̀ tètè nọ́tìsì so Imam Ahmad sọ pé ẹni huwa kadhab òkúrọ́ ni Imam Bukhari sọ pé matrukul hadith Imam Nasa'i àwọn sọ pé laysa bi thiqa so ọ̀kan náà àfáà sọ pé laysa bi shay tayyib so ìdáfẹ́ sọ pé ni pé Waqidi ó a máa ń rí púpọ̀ níbi kó máa gba tarikhul aam wa yẹ́kẹ̀ yẹ́ bá ti gbélé lókèlọ dàbára lókè jùkú náà lókèlọ kó gbẹjọ sókè náà so wọ́n lè jẹ́ kó yẹ pé la yuhtajju bihi fil hadith wala fil aqaid wala fil akhlaq àwọn ni ẹlẹ́kẹ̀jì hadith tẹ́ ń bá wà ó tó ní lórí agbẹ́rẹ́ nìkan náà gbẹ́rẹ́ al-Kalbi al-Kalbi yóò kọ́ ìgbẹ́rẹ́ Muhammad bin as-Sa'ib al-Kalbi òun ti ó kú ní ọdún 146 nínú hijira majalu yẹn ní tafsir àti àwọn al-ansab kó máa dákọ̀ yẹn náà so ẹ máa yí tẹ́bà ń káwọn àyàtì pé àwọn kan sọ pé asma lóko asma ògègè lóko arábìnrin yẹn so asma ògègè lóko Ibnatul Jawn asma náà lóko rẹ̀ asma ọmọ an-Nu'man so ní ókọ rẹ̀ so wọ́n jẹ́ kó jẹ́ ìdájọ́ àfàlẹ́ yẹn ní matruk náà muttaham bil kadhib ó sì máa gba àwọn Israiliyat ó máa gba púpọ̀ kí ni Sufyan ath-Thawri sọ nípa Kalbi ó ní kana al-Kalbi kadhaba pé òkúrọ́ púpọ̀ ni so àwọn kan sọ pé laysa bi thiqa so an-Nasa'i sọ pé matruk náà ni
òun náà. So àwọn kan afáyí tó dúró pé ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith yìí tí ẹgbẹ́ wáyé nípa ẹgbẹ́ hadith tẹ́lẹ̀ ń sàlàyé hadith mùdírù gẹ́gẹ́ torí mọ́ bọ̀ wallahi lazim mọ́ bọ̀ sàlàyé hadith yẹn torí pé wallahi ó dàgbà pé fadilati doctor ọ̀rọ̀ yẹn ó ń dàgbà pé àwọn bí pé ìfẹ́ máa dáwọ́ wà ní hadith yẹn àwọn bí kan bẹ̀tẹ̀ ní kí mùdírù orí tó pé mùdírù mọ̀tún kẹ́lẹ́ fi fò àmọ́ àbí kan bẹ̀tẹ̀ bàtẹ́ ìnàfẹ́ mọ̀tún wallahi dákọ̀ ẹ̀ mọ̀kẹ́ta lè dákọ̀ ẹ̀ tàbùkọ̀ anábì ẹ̀ tí wọ́n fi ẹ̀sùn ẹ̀ fi kan yálàwà Aisha àti yálàwà Hafsa ẹni ẹ̀ fi ẹsẹ̀ ti hàmù wọn tó wájú bàbá mùdírù markaz náà bá fi lè lọ fi bóyá ìwà ète àbí ìwà kíníkà lọ fi kún yàrá Aisha ní sí wọ́n tó sọ mùdírù di ṣíà ẹ̀rọ pé ẹni tí a bá sí ti hàmù ẹ̀ pẹ̀lú mẹ́kírídà hadithi tó bá gbà wáyẹn agbọ̀mọ́ fúrásì mú bọ́ abẹ́lẹ́yìn àti dìbẹ̀rẹ̀ mú bọ́ abẹ́ àwọn hadithi yẹn tó àyífà láwọn hadithi yẹn inshallah a ti sọ̀rọ̀ lórí bóòlù sí jẹ́ tó àyífà so kí máa dààmú ara wa púpọ̀ àwọn náà kò sí ìwáyà kan tó wá sọ̀híhà tó gbà tẹ́ fẹ́ spúfù wípé arábìnrin sọ fún ànábì wípé ó sọ fún ànábì a'udhu billahi minka tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kọ́kọ́ sàlàyé hadith yẹn sí bọ̀ abẹ́sẹ̀ sọ yẹn bàbá àbúdú mọ́ká sọ pé ọkùnrin tá ń pè ní Abu Usaid yìí ipe ó gba ọ̀rọ̀ yìí wá pé a jáde pẹ̀lú ànábì nígbà tí wọ́n jáde pẹ̀lú ànábì sá ṣé qabla al-hijra ni àbí ba'da al-hijra mo ju béèrè yìí sí ó yẹ kí ní ikú dọ́dọ̀ yìí tó bá dọ́dọ̀ yìí ayakunlá ìsà ọlọ́run kí a rí pé a lè rí yín fi a sì ní sọ tí ó dá sẹ́yìn àgbàlagbà torí ìwà ẹlẹ́lẹ́kọ̀ọ́ ní kíyàn máa kó máa rí àkíyèsí tó lè fẹ́ lè gbogbo lè fi àgbàlagbà sí nípa ọ̀rọ̀ mímọ̀ kó wá máa lu ọ̀rọ̀ tí ó dá pẹ̀lú wọn so ní wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ẹ dákun sá ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ṣé qabla al-hijra ni ìtàn yìí ṣẹlẹ̀ ni an ba'da al-hijra tó yẹ jágbà wà ní hakíkọ̀ ìlọ́wọ́ sí qabla nàbí sí habla nàbí ba'da àní hakíkọ̀ ìlọ́wọ́ mùtàwọn náà ń jù sí pé sí qabla al-hijra ló ṣẹlẹ̀ ní àbí ba'da al-hijra èyí ṣe tó yá sí pé kharaj nana dákọ̀ alákọ̀ wọn ni bẹ̀lá ni Abu Usaid sáà nígbà Muhammad táàfin Abubakar wala Umar wala Uthman wala Ali wala àwọn tó súnmọ́ ànábì táwọn pé àwọn ilé wọn máa ń bá pẹ̀lú ànábì gbogbo ìgbà ní táàfin rí wọn tó fi wá já sí pé kí n fẹ́ sọ tó fi wá já sí pé Abu Usaid wà padà wá di ẹni tó yá pé àwọn ń ròyìn gẹ́gẹ́ bí olùkọ́ gba Islam so òun sọ pé àwọn tẹ́lẹ̀ pẹ̀lú ànábì Muhammad àwọn dé àyíkátá pè ní ashaut so àwọn jókòó sí bí àwọn dé bí agbègbè bí kan so ànábì pa àwọn láti pé káwọn jókòó síbẹ̀ so gbọ́dọ̀ àwọn jókòó síbẹ̀ ni wọ́n mú arábìnrin kan dé bí mo tó sì túnú wọ́n mú arábìnrin kan dé so fa ó ń zì láti ọ̀nà méjì ni ajánásí tó ka yẹ ó jẹ̀bínáwó lọ́dọ̀ tèmi ó jẹ̀bínáwó ẹ̀yìn náà sì tẹ̀lé bó sì ká ẹ̀tẹ̀ bó sì ká fa ó ń zì láti fi baytin wọ́n wá mú sọ̀kalẹ̀ sí ilé kan tánà mú sọ̀kalẹ̀ Umaymatu ni ma jẹ́ kí ni ma jẹ́ náà ibùfà ilé bẹ́ẹ̀ bintu an-Nu'man bin Sharahil kò yí se ó ti ká fún yíyàn ó ti bá ìwáyà hadith yẹn jẹ́ ẹ̀yìn náà sí tù lórí ọ̀nà bó ti gbá ká fún yín bóòlù sí ká fún yín pé ó ní fa ounzi láti fi baytin fi nakhalin fi bayti Umaymata binti Nu'man pé wọ́n wá mú sọ̀kalẹ̀ sí ilé Umayma tàbí sí Umayma lónìí Umayma kọ́ lónìí ilé yẹn Umayma gẹ́gẹ́ bintu an-Nu'man bin Sharahil òun ni wọ́n mú sọ̀kalẹ̀ òun ni ounzi láti Umaymatu ni kò yí se pé ounzi láti fi bayti Umaymata ó sì ká fún yẹn lẹ́sẹ̀ tu hadith yẹn bẹ́ẹ̀ tu yẹn kò lọ báwọn ọ̀rẹ́ tí bàbá mo dúró gbà tu yẹn so olólọ wọ́n ni wà máa ha dáyàtùha so dáyà tí ẹ wá tẹ ní bàbá mùdó mọ̀tí dáyà pé bàbá mùdó fò ọdún náà ẹ̀yìn òtù ẹ̀ẹ̀tù dáyà so ọlọ́run ìmọ̀bá mùdó kọ́kọ́dá kí wọ́n rí dáyà kárí àhàdínà kí wọ́n mọ̀ túnmọ̀ àhàdọ́nà so falamma dakhala alayha an-nabi sallallahu alayhi wa sallam nígbà tánàbí wà wọlé tó kọ́ ọ̀lá nígbà pé habi nafsakali ẹtù bá kàn bóyá mo ní interest sí ọ̀nà àbí ìwọ̀n ìgbà tó ṣá قالت وني وهل تهب الملكة نفسها للسوق إذا فهمت أنا بني ألموا أو حديث وقت أو مطلوب الحديث أو حديث وقت مدار الواقدي أتي الكلب أتي طرق منقطعة لا في تو كني والله العظيم لا في تو ثم تبت هل تهب الملكة نفسها للسوق وهل تهب الملكة نفسها للسوق يبي الملكة ẹni tá lè pè ní àbí obìnrin ṣé ó lè fi ra ẹlẹ́ fún ordinary èèyàn bí ìrìn ànábì ó yẹ ya ànábì bẹ́ẹ̀ so ó yẹ ya ànábì bẹ́ẹ̀ ẹwà ní ìbátafẹ́ tú fa ahwa bi yadihi yadahu alayha litaskuna ibẹ̀ ẹ̀ tú tẹwà lọ́wọ́ rárá torí pé ẹgbẹ́ tó wà lè tú kí ní ẹbẹ̀ yóò jọ tí bàbá mọ̀jú wí so fa ahwa bi yadihi ànábì wà ra gbé ọwọ́ rẹ̀ lọ báyìí ó gbé ọwọ́ rẹ̀ ọgbẹ́ kí ẹ̀dúgbẹ́ kí a fẹ́ náwó sí báyìí so èyí tó wà bẹ́ẹ̀ ni pé yadahu ó ní yadahu ànábì gbé yadahu ọwọ́ rẹ̀ alayha ala kin ja'ala on ha be ni ti domiru obìnrin yẹn aiduna ala Umayma Ànábì gbọ́wọ́lé arábìnrin yẹn kò sí bá Ànábì fẹ́ gbọ́wọ́lé Ànábì gbọ́wọ́lé arábìnrin yẹn níbi yayin ti riwaya yìí nísìn kò tí fi ilẹ̀ pé Ànábì ti fẹ́ yẹn ní bàbá mọ̀jú mọ́kásí sọ nìyẹn so kò tí fi ilẹ̀ pé Ànábì fẹ́ ní ìyàyí náà so
wọ́n níbi tasukun àníbi gbọ́wọ́lé ní kò sí pé báyà níbi gbọ́wọ́lé àníbi gbọ́wọ́lé ní kó lè ṣe kíni kó lè fi ara balẹ̀ fa qalat a'udhu billahi mink wọ́n tó fún àníbi a'udhu billahi mink so òun wá sọ́dọ̀ wà nàbí èmi tó wá pé mo mọ́rí ọkẹ̀ díẹ̀ ọkẹ̀ gbọ́wọ́lé mi so òun wá sọ́dọ̀ nàbí ìfẹ́ hadith ìwúdí sọ́láyé rẹ̀ àwọn tó bá tún ní àwọn àlàyé rẹ̀ kan lọ wo níbi àwọn fílẹ̀ tàbí sílọ so àwọn tó fẹ́ níbẹ̀ ni pé hadith tí ẹgbà wá yàrá àwọn ọ̀rọ̀ tí ẹgbà wá lórí wípé àwọn tó ẹni tó kọ́ sọ pé a'udhu billahi minka ẹ̀ bàbá ó ṣe bákan so lára nǹkan tẹ́mi rí pé mo fẹ́ pé bàbá tó wù lákèsí sí tó pè lákèsí tó pè sákèsí àwọn ọmọ kíwí ló gbé jáde wallahi alazim àwọn ń dá sí ọ̀rọ̀ àwọn afágbà ọ̀rọ̀ yìí mo fẹ́ fi ránṣẹ́ táwọn ọmọ kíwí padà ní ó tẹ́sí káwọn ọmọ kíwí fi ràn yín tó gbá àwọn ni wọ́n gbé ọ̀rọ̀ yìí wá sọ́dọ̀ wáyé pé káwé àtọ́ láàrin àfà wá sí àfà àti wọn mo ní nǹkan tí àfà yìí ṣe yàn yìí ó ní pé at-ta'nu fi ummahati mu'minin àfà sí ta'nu wọ́n tọwọ́ bọ wọ́n fàyà ìjọmọlúàbí àwọn ìyá wa nínú Islam ọ̀rọ̀ yẹn ti gbogbo kí ẹ sí ittihamu bil hasad wal makr lórí hadith da'if tó bẹ́ẹ̀ kàfẹ́ tú wípé a'udhu billahi ní kẹgbẹ́ kí ẹ̀yìn ti mọ̀ pé a'udhu billahi tí arábìnrin sọfánà bí i ó lágbára gan èyí ní sílẹ̀ yóò bá jẹ́ rọ́dù fún àwọn mìíràn sọ pé a'udhu billahi ní kàyẹ ó ń túmọ̀ pé dákò fi mílẹ̀ náà ó wá sọ́dọ̀ anábì ní ó pé ṣe alfanabin ṣetán anábì fẹ́ gbówó lé lóògbà kí ló fẹ́ fà anábì fẹ́ gbówó lé ní ìtọ́sùkúnlẹ̀ farabalẹ̀ lóògbà wà anábì tó bá pé ìyàwó rẹ̀ ni ìyàwó ni jọ ọkọ rẹ̀ náà ẹ̀fẹ̀ at-ta'nu fi ummahati mu'minin ittihamu pẹ̀lú bí al-hasad wal makr ẹ̀tọ́ ṣe tashwih bayti an-nubuwah ọlọ́wọ́ bá gbọ́lá fún ọlọ́wọ́ bá fọ ìran ànẹ́bì àwọn ará alẹ́ ànẹ́bì ọlọ́wọ́ bá fọ ọmọ débi hàbí pẹ̀lú ọ̀pàá sọ́nà ọ̀pàá ní pé innama yuridu Allahu li yudhhiba ankum ar-rijza gbogbo tó bá fi lè fi tì sí nínú oríṣiríṣi nǹkan tó lè mú dọ̀tí má báyìí ìmọ̀lọ́wọ́ fẹ́ sí kíni mo fẹ́ gbé kúrò fún yín innama yuridu Allahu li yudhhiba ankum ar-rijza ahla al-bayti wa yutahhirakum tatheera ẹsẹ̀ báyìí so ẹsẹ̀ tashbih bayti an-nubuwah so ọ̀rọ̀ tó wá sọ yìí ó tó wá lọ ní musodama ó lọ kọlu ọ̀rọ̀ lọ́wọ́ pé an-nabiyyu awla bil mu'minin min anfusihim wa azwajuhu ummahatuhum anabi wa Muhammad sallallahu alayhi wa sallam awla bil mu'minin anabi fi òfin wa very important sáà mu'mini tí gbogbo nǹkan lọ so min anfusihim jẹ́ ní wọn kan lọ wa azwajuhu ummahatuhum gbogbo àwọn ìyàwó àwọn wà ní yáyí so ìdí máa bẹ́ sọ bẹ́ẹ̀ ni pé kọ́ńdà kan bẹ tí mo tún wá fi torí ọlọ́run kó sànú aṣá قاعدة كبيرة توجه قاعدة أصولية تنبي الخبر الضعيف إذا تضمن طعنا في العدول يرد قطعا ونبي الخبر الضعيف يو خبر بروفيسور دكتور موي تاني يوم دكتور تسالي سواء كان كاوي يطلعني عفاوة سافاتي ونبي سيتا ما تبقى ويبقى باي تشو ليس اللي تولي والضعيف باي إذا تضمن طعنا توجه سيبي كافن الشاء في العدول أو توجه ديني كافن الشاء ولو بقى يرد قطعا أدنى so lára tó yá pé ọ̀rọ̀ tí bàbá tẹ́gbẹ́ wá nípa wọn yẹn kò sí kíni kọ́kọ́ lọ púpọ̀ torí kò sí ẹ̀sẹ̀ èyí tó ń jẹ́ òdìtọ́ bẹ̀ táwọn ti stọpara wa wallahi àṣẹ tó jẹ́ òdìtọ́ bẹ̀ káwọn ti stọpara wa gbogbo hadith tí dókítà táwọn wá láti lè fi ṣe rọ́dù fún bàbá Mudirul Markaz sẹ́ni gbà mí ní ìmọ̀fẹ́ ṣe rọ́dù fún yàn ẹ jẹ́ ká gbé jánìbù gbẹ̀ni yìí èmi àti ògbà tí a wá kalẹ̀ láti sọ pé mufti ẹni tó bá fẹ́ jẹ mufti ìlú àwọn tó bá fẹ́ jẹ mufti òbí ló máa ń báyàjà so bí mufti bá ń báyàjà mufti ò ní fẹ́ dájọ́ dáadáa yóò mọ̀ dájọ́ pẹ̀lú pé àwọn ilé òsì ti wájọ ẹjẹ́ kájọ́ kó lè fún wọn mufti gbúdọ̀ jẹ́ níbi ọ̀tọ̀ ní àwọn tó jẹ́ ọ̀tọ̀ ẹ̀sìn ẹ̀gbọ́n ọ̀tọ̀ àwọn tó kíni àwọn tó jẹ́ ọ̀tọ̀ ẹ̀sìn tàbí alẹ́ ọ̀tẹ̀ ẹ̀sìn náà ń dà nọ́mọ̀nọ́mọ̀ ìyọ̀ ní àbáwọn tó jẹ́ kúfàrà àbáwọn tó jẹ́ àwọn tó jẹ́ sára sáà ní kẹtọ́ central àti so ọ̀tọ̀ ní kí ẹ máa báyà jà so tó bá ti rí tí ó dùn ìtọ́ wallahi alazim ní sọ pé gbogbo ìbáyà ti tó lè wù táwọn yà gbé wá lórí hadith yìí bàbá Mudirul Markaz ló kọ̀rẹ́tì ọgbà náà sọ pé sáládìsì ni wọ́n ní sáládìsì ni Mudiru ni bọ́tọ̀n kílẹ̀ mú aládìsì ni tàlàfà àti mo parí ní kò léyà òṣèlú dín lázíà wọ́n lásọ́lẹ̀ aládìsì àdìsì òfin sánà tẹ́yìn sí tó ṣe magistrate tó fi lọlé ọdí tàbá aládìsì àbí ó ṣe magistrate sádìsì yọ àdìsì mélòó ha àwọn ìjẹ́ mélòó mọ̀ ọ̀rọ̀ mímọ̀ ẹ̀mú sẹ́yìn máa kà máa fi kọ́ ẹ̀mọ́ ìbílẹ̀ kásẹ̀ máa fi yunifásitì àbí kò lè máa fi dìrà mọ́lẹ̀ yunifásitì jáde sọ lọ sí ọkọ̀ tó sánà mílíọ̀n náà ẹ̀mọ́ jẹ́ ká máa fi dìrà mọ́lẹ̀ ẹwà jẹ́ bá fi dìrà mọ́lẹ̀ tó bá ti fi dìrà mọ́lẹ̀ jù ẹni àyùn ní ìkàṣe ogun kan tó sọ ìsìnkú dàmà rẹ̀ àwọn afá ti kọ ọgbẹ̀ sílẹ̀ wọ́n ní kọ ọgbẹ̀lẹ̀ sí fún wọn ní kọ ọgbẹ̀lẹ̀ fún wa so kọ́nà ọba kí ó sànù wa wọ́n ní kọ ọgbẹ̀lẹ̀ rẹ̀ gbẹ̀dẹ̀ nígbẹ̀dẹ̀ tí ń ṣe àdùn bẹ́ẹ̀ mọ̀ ẹ̀yà ná mímọ̀ kíni mímọ̀ sí fi mímọ̀ olóbi láti fi sàlàyé hadith yẹn wọ́n ní mímọ̀ tó fi sàlàyé hadith wọ́n sì mọ̀ pé tí sọ́ọ́ sanadu wa bẹ̀ ọlọ́pàá àfàsọ̀ fún pé tí sọ́ọ́ sanadu wa bẹ̀ tó sì ṣe àdùn mọ́ wọ́n fẹ́ ṣe àdùn pé ṣètò fẹ́ ṣe àwọn yẹn ti ṣe kalẹ̀ ọlọ́pàá kí ó wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa